kò sí nǹkan tó ń jẹ́ ọṣẹ dúdú. bẹ́ẹ̀ni. kò sí nǹkan tó ń jẹ́ ọṣẹ dúdú. tá a bá ra ọṣẹ lọ́jà, tá a bá ra ọṣẹ ní funfun, tá a bá máa fi lo àwọn èròjà sí, ó máa brown, tàbí tó bá jẹ́ pé jíjó ni, lẹ́yìn ìgbà tá a bá jó tán, tá a bá gun wẹ́rẹ́wẹ́rẹ́, á mix ẹ̀ mọ́ṣẹ yẹn ló máa jẹ́ kí ọṣẹ black. òótọ́ ọ̀rọ̀ ló sọ. for example, ẹ jẹ́ ká gbọ́ brother wa yìí. dọ́gbọ́n sí gbogbo ẹ̀ náà ni so mo láti dé church kan, church yẹn wọ́n ṣáà gbàdúrà fún mi, wọ́n ní kádàrá mi ò lo nǹkan dúdú, so mo sì ti ṣe àwọn ìgbìyànjú kan lọ́wọ́ pé èmi náà ṣe fún mi torí ọmọ awo lèmi náà, ọmọ awo lọ́yọ̀ọ́ ni mí, so mo á rò pé kí la lè ṣe. ọ̀kàrí. ẹ̀yin bàbá mi nínú ọgbọ́n, ẹ̀yin bàbá mi nínú ìmọ̀, ọmọ yín ni mo jẹ́ lóòótọ́, àmọ́ ó kàn jẹ́ pé ìrókò olúwere kò ṣeé kán ní kò lórí, nǹkan tó kọ̀ wá bẹ́ẹ̀ nìyẹn. ẹ wo, kò sí nǹkan tó ń jẹ́ ọṣẹ dúdú. àwa tá a bá fẹ́ gba iṣẹ́ lọ́wọ́ àwọn òbí wa, ẹ jẹ́ ká máa gbà á pé, ẹ jẹ́ ká fi ara balẹ̀ fún, èmi náà ò gbà á pé o, torí pé ìgbà yẹn wọ́n máa ń sọ pé aláwọ̀ pé ẹni burúkú làwọn tó bá ti ń ṣe nǹkan kan tó fi brainwash wa nìyẹn. ìgbà kan tó ń gbé kinní ilé mi lọ́wọ́ lọ́jọ́ kìnínní àná, mo yín múlé wọn lórí báyìí nígbà torí èmi náà ò gbà. tó bá sọ pé màá ṣe irú nǹkan báyìí láyé mi, màá ní irọ́ ni. àmọ́ ẹni tá a bá ti sọ pọ́nà tí ó gbà nìyẹn, tó bá kọ̀ tí ò gbà bẹ̀, ìyà ò jẹ ọmọ dáadáa, ẹni kò ní dáa fẹ́ni tó nà mí, tí ìyà bá jẹ dáadáa á ké. ẹ̀yin èèyàn mi, ṣe rí iṣẹ́ yìí, iṣẹ́ aṣínà kan ní, ṣe rí bó ṣe rí, ẹ̀rí bó ti brown láti ẹ̀ ti rí gan tó tiẹ̀ ti rùn jáde, ẹ máa mọ̀ pé chai wọ́n pò nǹkan síbí normal. ṣe rí ọṣẹ tí mo lò yẹn, ọṣẹ funfun ni, sample ẹ̀ lẹ́ ń wò yìí, bá ṣe máa ń gun ọ̀hún lẹ́ ń wò yìí. tá a bá gun tán, tí èròjà bá dùn dáadáa, tó jẹ́ èròjà gidi, mo ń sọ pé tó jẹ́ èròjà, ìwọ tó bá níṣẹ́ tó ń ṣe, má wulẹ̀ wá gbìyànjú, má wá rojọ́ ìyà fún mi ní WhatsApp, ẹlòmíràn ní mi ti ṣiṣẹ́, mo ṣì wà ń lé ni, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹ̀ náà. tó bá ti mọ̀ pé ò níṣẹ́, ò nídìí gbìyànjú, tó ẹni tí ò bá níṣẹ́ kò sí nǹkan tó fẹ́ fi gbìyànjú ṣe. you have to get what you are doing. alẹ́ kejì, ṣe rí wọ́n máa sọ pé olúwa sọ pé má wọṣẹ dúdú, irọ́ ni. mo sọ fẹ́ ni mo ní scam ni, wọ́n dà wọ́n lóhùn. kò sí nǹkan tó ń jẹ́ pé nǹkan dúdú ò ṣiṣẹ́ fún yàn, ọṣẹ dúdú, kò sí nǹkan tó ń jẹ́ ọṣẹ dúdú. mo ti pariwo ẹ̀ fún yín, ẹ̀yin lẹ̀ kì í ṣí ààrẹ. mo ti sọ, àwọn tó bá ti ń bá mi rìn láti bí ọdún 5, 7 sẹ́yìn, 4 sẹ́yìn, wọ́n understand mi dáadáa. ẹni tó bá ṣe join mi, in blame rẹ o, torí ò mọ̀ mí tẹ́lẹ̀, ó ṣe wá join mi ní, in blame ẹ̀. kódà n bá rí comment tẹ́lẹ̀ mi ń sọ̀rọ̀ sí mi tó bú mi ẹlò, ìgbà tí mo sọ̀rọ̀ lórí díṣe ṣíkè lórí ọ̀rọ̀ pint or no pint, ẹnìkan bú mi lábẹ́ comment, mi ì bájà, mi ì bínú sí ẹ̀mọ̀dí ni pé kò mọ̀ mí alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì, ó sì ń ṣe yọ̀tọ̀ mi, kò tí ì bá níbi tá ti mọ̀ pé ayé wà, tó bá bá níbi tó ti máa mọ̀ pé ayé wà, á sunkún wa, àwa náà á dẹ̀ farabalẹ̀ gba owó wa lọ́wọ́ ẹ̀. ó ti yé yín, mo rò ọ̀rọ̀ kan tí mo sọ ti yé yín àbí, tó bá bá ẹ̀wọ̀n pé tó bá ti bá ó máa wá bẹ̀bẹ̀ ni, àwa wà ní gbẹ̀bẹ̀, ṣó máa sanwó kó gbọ́jà àbí kó ṣì dànù kúrò ní WhatsApp, kò sáàyè fún gbogbo kìíní. ẹlẹ́ẹ̀kejì, ẹ̀yin tẹ́ fẹ́ rí mi dandan, mi kì í gbà kéèyàn wá rí mi, mi kì í gbà. òun ló fi wà ókè tí gbogbo ẹ̀ fi wà smooth. bá ti ráṣẹ́, máa lọ send iṣẹ́ yín sí yín, òní mo máa ń fi gbogbo ọ̀sán mi ṣe. lọ́sàn bá ti pọ́n bẹ́ẹ̀, mo ti gbé power bike mi àbí kí n gbé mọ́tò, mo ti kó àwọn ọjà sínú ẹ̀ tí mo fẹ́ lọ deliver it to everybody. ìyàwó ilé wà nínú yín tó jẹ́ pé àwa náà gbọ́dọ̀ protect yín, ọkọ yín ò gbọ́dọ̀ sọ pé níbo lẹ lọ, báwo kí ló dé tó jáde ńlé, ẹ understand. àwa ń ṣe gbogbo ẹ̀ ní, kódà ọkọ àti ìyàwó mi, wọ́n bá fẹ́ wá bí màá ní kò ní ìdípẹ́ wa, ẹ má wọrí, nǹkan báyìí lẹ́nu ń ṣe yín, nǹkan báyìí lẹ máa lò, nǹkan báyìí lẹ wà, torí mo smart. tó bá yẹ pé tó níyẹn ni, tó bá ti bẹ̀rẹ̀ sí ṣàlàyé, mo ti mọ nǹkan tó ṣe ẹ mọ̀, ó jí ilé mi normal ní street, so tó bá ti ń sọ̀rọ̀, èmi téèyàn bá ti ń sọ̀rọ̀, mo ṣe wà normal náà without spiritual, tó bá ti ń sọ̀rọ̀, mo ti mọ bí tó ń lọ. ó ti yé yín, rojọ́ lèmi, so mo mọ̀ ń pààrọ̀ gan, tó bá ti ń sọ̀rọ̀, mo ti mọ bí tó ń lọ, àṣàp mi kìí kí n break pressure ọ̀rọ̀ tètè máa ń yé mi.